mo kábàámọ̀ ohun tí mo ṣe lórí òkú Mohbad, Ìyábọ̀ Òjó ló sọ bẹ́ẹ̀. mo ṣe gbogbo nǹkan tó wà níkápá mi láti jà fún ìdájọ́ òdodo lórí òkú Mohbad, àmọ́ mi ò mọ̀ pé bí gbogbo ẹ̀ ṣe máa rí nìyí. Ká ní mo mọ̀ pé ọ̀rọ̀ lè wá rí báyìí ni, nǹkan kan tí mo lè sọ pé mi ò bá ti má ṣe ni bá a ṣe kọ̀wé ẹ̀sùn pé kíjọba lọ hú òkú rẹ̀ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ sin ín. Èmi àti àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn mi ìbá ti má béèrè irú nǹkan bẹ́ẹ̀. Ìwọ̀nyí làwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ìlúmọ̀ọ́ká òṣèré tíátà tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Ìyábọ̀ Òjó nígbà tó ń sọ̀rọ̀ lórí ipa tó kó lórí ọ̀rọ̀ ikú ọ̀dọ́mọdé olórí hip hop ní Ìléríolúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ yìí lásìkò tó ń dáhùn ìbéèrè lórí ètò ayélujára kan Talk to Be, èyí tí òṣèré tíátà ẹlẹgbẹ́ rẹ̀ Abíọ́lá Adébáyọ̀ ṣàtọ́kùn rẹ̀ lọ́sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kìíní ọdún 2025 yìí. Ìyábọ̀ ní ọ̀tọ̀ ní àfojúsùn òun nígbà táwọn bẹ̀rẹ̀ sí jà fún ìdájọ́ òdodo lórí ikú olóògbé náà. Ọ̀rọ̀ bí ìjọba yóò ṣe túṣu désàlẹ̀ ìkòkò kí gbogbo ayé lè mọ ikú tó pa á àti ohun tó ṣokùnfà ikú náà, kí wọ́n sì lè fìyà jẹ ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú bí wọ́n ṣe dá ẹ̀mí rẹ̀, ìyẹn Mohbad, légbodò làwọn gùn lé. Àfi bí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí fẹjú sí i tí àwọn nǹkan míì sì yí wọ̀ ọ́. Ìyábọ̀ ní láàrin kan mo gbọ́ pé bàbá Mohbad ní dandan ni kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam ọmọ olóògbé, mo sì gbọ́ pé ilé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ ṣàyẹ̀wò náà. Àmọ́ ọ̀rọ̀ tí Wùnmí tí í ṣe ìyàwó Mohbad sọ ni mò ń gbọ́, mi ò tí ì láǹfààní láti gbọ́ tẹnu bàbá ọkọ rẹ̀, torí Wùnmí ní òun ní àwọn gbèdéke kan lórí àyẹ̀wò náà, bẹ́ẹ̀ náà sì ni bàbá ọkọ rẹ̀. Ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni wọ́n kàn ń ti ọ̀rọ̀ síwájú sẹ́yìn láàrin ara wọn ni, èyí ni kò jẹ́ kí wọ́n ti sìnkú Mohbad látìgbà tí wọ́n ti hú jáde, ó sì bààyàn lọ́kàn jẹ́ gidi. Mo mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n nílò láti ṣe àyẹ̀wò DNA, gbogbo nǹkan tí wọ́n fẹ́ mú lára òkú náà ni wọ́n ti mú, ṣùgbọ́n bàbá Mohbad sì takú pé wọn kò gbọ́dọ̀ sìnkú ọmọkùnrin náà, òkú náà sì wà ní mọ́ṣúárì síbẹ̀. Ìyẹn rí bákan lára mi, mo kábàámọ̀ nípa ẹ̀, torí tí mi ò bá gbarata nígbà yẹn pé kí wọ́n lọ hú òkú náà láti ṣèwádìí ni, bí wọ́n ti ṣe sin nígbà yẹn náà ni ọ̀rọ̀ ìbá ti parí síbẹ̀. Bákan náà ni arẹwà òṣèré tí ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu rẹ̀ yìí fi kún un pé dídákẹ́ tóun dákẹ́ lórí ọ̀rọ̀ ikú Mohbad kì í ṣe ti ojo, àmọ́ gbogbo ọ̀rọ̀ míì tó ń yíwọ́ àti báwọn kan ṣe ń fi ètè àbùkù kan òun lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, bóyá nítorí ipa tóun kó lórí ọ̀rọ̀ ti ọmọdébìnrin tí wọ́n torí ẹ̀ rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n, èyí ló jẹ́ kóun sinmi agbaja náà. Ó lóun rí i pé ọ̀rọ̀ ti DNA múmú láyà mọ̀lẹ́bí Mohbad ju ọ̀rọ̀ ti ikú rẹ̀ lọ, òun sì gbàgbọ́ pé adákẹ́dájọ́ ni Ọlọ́run. Ó ní òun kò ní ẹnikẹ́ni sínú, òun kò sì ṣàbòsí kan pẹ̀lú Wùnmí ìyàwó Mohbad, òun kàn fẹ́ láti ṣèrànlọ́wọ́ ní tòun ni. Gẹ́gẹ́ bó ṣe wí, ẹ ó rántí pé ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad kú. Títí dàsìkò yìí ni awuyewuye ṣì ń lọ lórí ikú àti òkú rẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.